Darul Naim International School is at 8 Ibijokeoke Street, Powerline Bus Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 070-868-3340. Darul Naim International School. Ibadallah, Onitia Wambe, Onini on the 18th of Shawwal, 1440. Sodo Ramadan, the 18 days Lini. Nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ní ọdún 1440 tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe hijira láti ìlú Mákà lọ sí Medina. Yìí ṣe déédéé on the 21 June oṣù kẹfà 2019. A bẹ̀rẹ̀ jímọ̀ lénìí pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba láti fi tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìta àmọ́nà súnà Ànábì ni pé nígbà tí Ànábì ṣe hijira sallallahu ta'ala alaihi wasallam láti ìlú Mákà lọ sí ìlú Medina, ó dé àdúgbò kan àyè kan ká tó dé Medina tí a ń pè ní Kùbá. Ó fi mọ́sá nígbà tí ó kó ní Kùbá tó ṣe bí ijọ́ mélòó ní Kùbá tó wá wọ Medina lọ. Ibi tó dé sí níjọ́ náà ilé ìkànnì àwọn sàhábà tí ń jẹ́ Abu Ayyuba al-Ansari. Ibẹ̀ l'Ànábì dé sí níjọ́ náà. Nígbà tá Ànábì dé síbẹ̀ níjọ́ náà tí wọ́n gbà lálejò tán, ọjọ́ kejì ló béèrè pé wájú gbangba yìí àwọn olóní. Wọ́n sọ fún Ànábì pé àwọn ọmọ òrukàn kan ló ní. Ànábì pé wọn ó negotiate pẹ̀lú wọn, ó sì ra ilẹ̀ náà ní ọwọ́ wọn. Nínú riwaya mi wọ́n láwọn ọmọ yẹn ò gbowó lọ́wọ́ Ànábì wa Muhammad, wọ́n láwọn filẹ̀ ibẹ̀ ní mọ́sálásí Ànábì lónìí tí ń bẹ ní Madina yẹn. Níta Ànábì kọ́kọ́ gbé sí ní Madina náà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́sálásí. Ikhwatal iman, ní òní à ń fi mọ́sálásí lọ́lẹ̀ sí ìlú London. Mọ́sálásí Jímọ̀ àfi ń lọ́lẹ̀. Kì í ṣe pé ní kò sí mọ́sálásí tẹ̀tẹ́lẹ̀ nínú London. Eléyìí ó sì jẹ́ àkọ́kọ́. Àmọ́ aláǹfààní ká fi lọ́lẹ̀ kí ló jẹ́ aláǹfààní rẹ̀ torí sábà pé gbogbo ibi tí a wà yìí kò sí mọ́sálásí kankan níbẹ̀ tó jẹ́ mọ́sálásí Jímọ̀. Kọ́dà láti gbẹ̀gbẹ̀ sí ibi tí a máa rí wákàtí márùn-ún kí ní jàmá mùsùlùmí ládùúgbò tá a wà yìí. Kò sí mọ́sálásí ráàtì bí bẹ́ẹ̀ ni kò sí mọ́sálásí Jímọ̀. Ní tó sì ṣe pàtàkì fún mùsùlùmí, a gbọ́dọ̀ ní àyè tá a ti máa kírun jàmá wákàtí márùn-ún látìgbà tí àwa náà ti wà ń bí láǹfààní nígbà tí ó sì mọ́sálásí nítòsí tọ́nà àwọn mọ́sálásí jìnnà láǹfààní àti kírun nínú mọ́sálásí. À ń kí jàmá ṣùgbọ́n kò jẹ́nu mọ́sálásí. Láfi wá rí pé ní bí a ti ń sọ ti jàmá wákàtí márùn-ún náà kò dàrú, bẹ́ẹ̀ náà la máa sọ ti jàmá ti Jímọ̀ náà nítorí ọ̀nà tó pọ̀ tí ọ̀nà tó jìn síra wọn. Àwọn mọ́sálásí wà nísìnyí bẹ́ẹ̀ náà mọ́sálásí tó wà yìí èyí tó jẹ́ mọ́sálásí Jímọ̀ tó jẹ́ ti súnà àmọ́nà rẹ̀ jìn tẹ́fẹ́tẹ́fẹ́ síbi tá a wà yìí, gẹ́gẹ́ bá ti rí àwọn mọ́sálásí mi náà tó jẹ́ tàwọn tí kì í ṣe Ahlus Sunnah wal Jama'ah. Síbẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀nà tí wọ́n náà tó jì síbi tí a wà yìí. Ìyẹn ló jẹ́ ká dá ọ̀rọ̀ padà síbi tá Ànábì dá padà sí. Bọ́lá Ànábì dá padà sí ibi pé tá Ànábì bá débi kan tí ó bá ti sí mọ́sálásí, àkọ́kọ́ sẹ́tà Ànábì ọkọ̀ sí ń bẹ̀ ni pé àti fi mọ́sálásí lọ́lẹ̀. Ikhwatal iman, lábẹ́ pé a fi mọ́sálásí lọ́lẹ̀ yìí, lábẹ́ pé a fi mọ́sálásí lọ́lẹ̀ yìí, mo fẹ́ pè yín sí àkíyèsí àwọn kankan. Nígbà tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó dé lu Madina àti sọ́lẹ̀ kan, ń tó kọ́kọ́ ṣe níṣẹ́ ni pé ó fi mọ́sálásí lọ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tó tún ṣe ni pé ó ṣe al-mu'akhatu bayna al-muhajirina wal-ansar. Ó ṣe ìjọmọ ìyá láàrin ará Madina àtàrà Maka. Bí a ti fi mọ́sálásí lọ́lẹ̀ yìí nìsín, iṣẹ́ kejì tẹ̀yìn jàmá yóò ṣe òun ni kẹ́ ẹ lè ṣe ìjọmọ ìyá láàrin ẹ̀yin àtàwọn tó bá jẹ́ mùsùlùmí ní àdúgbò, láì fi tìlú sí, láì fi tàwọ̀ sí, láì fi ẹlẹ́yàmẹ̀yà sí. Tó bá ti jẹ́ mùsùlùmí tí ó kírun, tí ó gbààwẹ̀, tí ó yọ sàká, ẹ gbọ́dọ̀ lọ sí àṣepọ̀
láàrin ẹ̀yin pẹ̀lú wọn bí a bá ti túká lónìí a gbọ́dọ̀ ṣiṣẹ́ lérí bá àwọn mùsùlùmí wo ló wà nítòsí wa àwọn mùsùlùmí wo ló wà lágbègbè wa àwọn mùsùlùmí wo la lè ké sí táàjọ dáwọ́pọ̀ táàjọ máa jẹ́jẹ́ mọ́ mùsùlùmí ní àdúgbò tá a wà yìí èyí wọn máa tọ́ka lérí bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bóun náà ti ṣe ń jọ́tọ̀ Mádínà tó sì jọmọ ìyá láàrin al-muhajirina wal ansar àwọn náà gbọ́dọ̀ sì jọmọ ìyá láàrin àwa tá a jókòó yìí àti gbogbo mùsùlùmí tí ń bá ń bẹ láyìíká gbogbo mùsùlùmí tí ń bá ń bẹ ládùúgbò láti lè fi yé wọn pé a fẹ́ bẹ̀rẹ̀ mọ́sálásí kí wákàtí márùn-ún máa wáyé a sì fẹ́ bẹ̀rẹ̀ jímọ̀ kí jímọ̀ lè máa lọ gẹ́gẹ́ bó ti yẹ kó lọ ìyẹn jẹ́ iṣẹ́ àti iṣẹ́ alákọ̀ọ́kọ́ àfi mọ́sálásí lélẹ̀ iṣẹ́ ẹlẹ́kejì ká ṣèjọmọ̀ ìyá láàrin àwa àtàwọn mùsùlùmí tó bá wà ní gbogbo àdúgbò iṣẹ́ ẹlẹ́kẹta Ànábì ṣe ní Madina sallallahu ta'ala alayhi wa sallam òun ni al-mu'ahadatu bayna al-muslimina wal-yahud kọ̀dàrú mọ́ wa lọ́wọ́ pẹ̀lú tá a wà yìí kì í ṣèlú mùsùlùmí lásán ìlú tí gbogbo ẹlẹ́sìn kẹsìn wà bẹ́ẹ̀ ni yahudi ń bẹ lù yìí nasara ń bẹ lù yìí àwọn tí wọ́n ń sin àwọn bózíà wọ́n ń bẹ lù àwọn buddhism wọ́n ń bẹ nílùú yìí eríṣiríṣi ẹ̀sìn ló wà bóò láti fẹ́ ṣe mu'ahada àjọṣepọ̀ láàrin àwa pẹ̀lú wọn bí wọn ò bá tiẹ̀ tí ìgbà Islam á sì máa gbégbé àlàáfíà pẹ̀lú ara wa á jẹ́ kó yálà àdúgbò wa tí ì ṣe mùsùlùmí pé à ń kí jimá níbí o ó lè máa gbọ́hùn wa o lápá ọ̀tún lápá òsì níwájú lẹ́yìn tí jimá tá a dálẹ̀ yìí àti wákàtí márùn tá a fẹ́ máa kí tí ò ní di tí ó bí wàhálà sí ìgboro láàrin ẹni tí ì ṣe mùsùlùmí pẹ̀lú àwa mùsùlùmí àbí tí ó di wàhálà láàrin àwọn tó jẹ́ lẹ́sìn míì pẹ̀lú àwa mùsùlùmí Ànábì ò dá wàhálà lẹ̀ nílùú Mádínà ó ṣe àsọgbóyé láàrin mùsùlùmí àti yahudi ni yahudi ò gba Islam kò dé fọ́ọ̀sì wọn ó wá sọ fún wọn pé tọ́ àjọ wà ń lù ní o ẹ jẹ́ aṣọ àsọgbóyé láàrin àwa mùsùlùmí àtẹ̀yìntẹ́ jẹ́ yahudi ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi tá a fi jímọ̀ lónìí àwa náà gbọ́dọ̀ ṣe ètò àsọgbóyé láàrin àwa pẹ̀lú àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn míì tí wọ́n wà ládùúgbò tá a wà yìí nílùú London a gbọ́dọ̀ sọ pé dandan mùsùlùmí ni wá inú ilé wa ni àdúgbò wa ni ààyè wa ni a máa ṣe tiwa lọ mùsùlùmí ni wá inú ilé wa ni àdúgbò wa ni ààyè wa ni a máa ṣe tiwa lọ ẹ jẹ́ akọ sunna Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kí a fi ṣiṣẹ́ yìí èyí ni ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ bá wa sọ láwa tá à ń fi jimá lọ́lẹ̀ lónìí ẹ lọ fọkànbalẹ̀ sẹ́ẹ̀rí jimá tá a fi lọ́lẹ̀ lónìí yìí kò dàrú ó pé jimá ìbẹ̀rù Ọlọ́run ni torí kò sí tóbi tó ju pé ààrí mọ́sálásí ládùúgbò ààrẹ ni tá a bá kí jàmá ààrí ibi tá a ti kí jimá òun lọ fa káfí mọ́sálásí yìí lọ́lẹ̀ ẹ lọ dúpẹ́ fọlọ́run ẹ lọ wọnú Suratu Tawbah Ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé sẹ́ẹ̀rí ẹlòmíì máa dá mọ́sálásí lẹ̀ tó gbé mọ́sálásí tó dálẹ̀ yẹn kò ní bùkátà sí ó fi dá wàhálà lẹ̀ ni mọ́sálásí ti wà yìí bùkátà ló débẹ̀ kì í sì pa fẹ́ fi dá wàhálà lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń bọ̀ láti Mákà tí mo sọ lẹ́ẹ̀kan tó dé ìlú kan tí a ń pè ní Kùbá mo sọ pé ó fi mọ́sálásí lọ́lẹ̀ ńbẹ̀ kó tó máa lọ sílùú Madina gbà tó fi mọ́sálásí yẹn lọ́lẹ̀ àwọn kan dìde nínú àwọn ará Kùbá tí gbọ́nmi sí omi ò tó wà láàrin àwọn àtàwọn mùsùlùmí tí ń bẹ mọ́sálásí tà Ànábì fi lọ́lẹ̀ wọ́n tún wá lọ lọ́ọ̀dì papọ̀ mọ́ kèfèrí míì láti wá dá mọ́sálásí míì lẹ̀ tí wọ́n máa àtáàkì yìí tí mùsùlùmí Ànábì kọ́kọ́ fi lọ́lẹ̀ yẹn wọ́n fẹ́ dá mọ́sálásí míì lẹ̀ kí ni wọ́n wá ṣe wọ́n rí pé mọ́sálásí ò ṣe dáadáa lẹ̀ àfi ká Ànábì lọ́wọ́ sí fún àwọn wọ́n lọ lè bá Ànábì wa Muhammad pé ya Rasulullah a fẹ́ kọ́ mọ́sálásí tọ̀hún yẹn ó jìnà síbi tí àwa wà a fẹ́ kọ́ mi táti máa kírun Ànábì ní ẹ fọkàn yín balẹ̀ ẹ máa lọ lè kọ́ kò sí láì fi mọ́ ń lọ sí ogun Tabuk tí ń bá darí Tabuk yín wà débẹ̀ torí wọn làwọn fẹ́ ká Ànábì wá kírun bẹ̀ fún àwọn káàfin mọ́sálásí yẹn lọ́lẹ̀ Ànábì lọ sí Tabuk nígbà tá Ànábì dé wọ́n wá bá ní pé ya Rasulullah mọ́sálásí tá a la fẹ́ kọ́ á ti kọ́ à ń retí kó wá fìrun lọ́lẹ̀ ní ibẹ̀ fún wa Ànábì rẹ̀ ẹ máa retí ń bọ̀ nígbà tá Ànábì jíjọ́ kejì tó kírun tán ọgbà sọ ìwọ̀ yóò máa lọ àyà bá sọ̀kalẹ̀ láti pé fún Ànábì ọláyà sọ̀kalẹ̀ fún Ànábì pé ìwà Ànábì la takum fihi abadan mọ́sálásí yẹn má débẹ̀ láíláí la takum fihi abadan mọ́sálásí yẹn má tẹ̀bẹ̀ má kírun bẹ̀ láíláí ọlọ́wọ́n sọ fún Ànábì pé la masjidun mọ́sálásí ta kọ́kọ́ tó dálẹ̀ ó sì sá ala taqwa tó dálẹ̀ tó yẹ pé bẹ̀rẹ̀ Ọlọ́run ló bí ahaku ala taqwa min awwal yawm njọ́ tó ń bọ̀ láti Mákà mọ́sálásí àkọ́kọ́ tó dálẹ̀ njọ́ tó ń bọ̀ láti Mákà tó yẹ pé mọ́sálásí àkọ́kọ́ òun ló yẹ kí ahaku an taquma fihi ibẹ̀ ni kò ti máa kírun fihi rijalun àwọn èèyàn kan wà ń bẹ̀
yuhibbuna an yatatahharu táwọn fẹ́ máa ṣe mímọ́ wallahu yuhibbul mutahhirin ọlọ́run fẹ́ràn àwọn ní mímọ́ ọlọ́run wá ń bá wọn tọ̀hún yẹn wípé sọ̀rọ̀ àwọn tó wá pè ọ̀hún tí wọ́n wá pè ọ̀hún tí wọ́n ní kó wá kírun fáwọn yẹn walladhina ittakhadhu masjidan diraran wa kufran wa tafriqan bayna al-mu'minin wa irsadan liman haraba Allah wa rasulahu min qablu wa la yahlifanna in aradna illa al-husna wallahu yashhadu innahum lakadhibun ọlọ́run bá sọ fún ànábì pé walladhina ittakhadhu masjidan diraran ọ̀rọ̀ àwọn tó wá bá ọ tí wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí mi yẹn mọ́sálásí ìnira ni o wọ́n fẹ́ fi ní àwọn mùsùlùmí láàní o wà kúfúran kèfèrí gan wọ́n fẹ́ torí ẹ̀kọ́ torí ọba káísọ̀rù òun lọ́rọ̀ wọn bí kí wọ́n kọ́ gan fi dà sílámù rú wọ́n fẹ́ fi àtàkì àwọn mùsùlùmí gidi wọ́n fẹ́ fi ṣe kèfèrí ni o wọ́n tafriqan bainal mu'minin wọ́n sì fẹ́ fi fọ́ ìjọ mùmìní wà irsadan liman haraba Allaha wa rasulahu gbogbo ẹni tó bá fẹ́ dẹ̀sìn rú ibẹ̀ wọ́n fẹ́ máa dúró sí àwọn mùnáfíkì àwọn kèfèrí mọ́sálásí yẹn wọ́n fẹ́ láti fi dẹ̀sìn rú wala yahlifanna in aradna illa al-husna ṣùgbọ́n tí wọ́n bá déwájú wa nábì wọ́n mọ̀ búra fún ọ pé wallahi tallahi afọlọ́n búra mọ́sálásí tá a kọ́ yìí torí dáadáa la fi kọ́ ọlọ́run ní wallahu yashhadu innahum lakadibun òun ọlọ́run ọba màpẹ́rọ ni wọ́n ń pa ọlọ́run fi sọ fún ànábì pé wà nábì tọ́ba wá rí bẹ́ẹ̀ tó ipá ní ẹ̀dá fi kọ́ mọ́sálásí nu la takum fi mọ́débẹ̀ dùn abadan láíláí mákìrún bẹ̀ fún wọn láíláí ibadallah mọ́sálásí tí wọ́n yàtọ̀ sílẹ̀ kì í ṣe mọ́sálásí ọ̀tẹ̀ ẹnìnàkásímì ẹnìnàká ìfúnmi gbogbo àdúgbò yìí kò sí mọ́sálásí Rátìbí afẹ́ kí Rátìbí àrí ẹnìnàkásímì gbogbo àdúgbò yìí kò sí mọ́sálásí jímọ̀ afẹ́ lọ jímọ̀ gan ọ̀nà jìn tẹ́fẹ́tẹ́fẹ́ àìsè síbi gàtà ń travel ká tó débi tá a ti kí jímọ̀ ni ibadallah mọ́sálásí tí wọn ò ní dálẹ̀ tí wọn gbọ́dọ̀ dálẹ̀ mọ́sálásí tí wọn bá dá ìrẹ́ni kèfèrí àtànù mọ́sálásí eléyìí kèfèrí kì í ṣe tànù mọ́sálásí ahlus sunnah wal jamaa mọ́sálásí tá a dálẹ̀ mọ́sálásí wo la gbọ́dọ̀ dálẹ̀ mọ́sálásí tá a fẹ́ fi dá wàhálà alẹ́ láàrin mùsùlùmí síra wọn tá a fi fọ́ ìjọ mùsùlùmí yóò dá ládùúgbò yìí kò sí mọ́sálásí wo la fẹ́ fàyà ládùúgbò yìí kò sí débi tá a sọ pé a fẹ́ fọ́ mọ́sálásí kan sí méjì àbáwọn kan ti kójọ a fẹ́ pín wọn ní yẹlẹyẹlẹ kò sí tẹ̀tẹ́lẹ̀ àìsàn fẹ́ fi lélẹ̀ ni mọ́sálásí tí wọ́n bá dálẹ̀ tó ipá àwọn èèyàn bú lọ́wọ́ àbẹ̀tàn fẹ́ jọ lọ́wọ́ àtànẹ́bì lógun èyí bá wọn lọ́wọ́ sí mọ́sálásí eléyìí a fẹ́ fi ṣètò kìtàbù wa sunna ká fi gbé ọ̀rọ̀ Ọlọ́run dúró ká fi gbé sunna Ànábì wa Muhammadu ikhwatal iman ó pè yín lérí dúró tí mo dúró yìí ẹ mọ̀ kí mọ́sálásí yìí o njọ́ tá a dálẹ̀ ìlà masjidun mọ́sálásí kan ni ó sì sa ala taqwa tá à ń fẹ́ lọ́lẹ̀ lónìí lérí ìbẹ̀rù Ọlọ́run min awwali yawmin onílọ́jọ́ àkọ́kọ́ rẹ̀ ahaqqu an taquma fihi gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ibi tó ti yẹ kẹ́ máa kírun rí o fihi rijalun yuhibbuna an yatatahharu gbogbo àwọn tó pè wá kádà mọ́sálásí ilẹ̀ àwọn tó fẹ́ dáadáa tí wọ́n fẹ́ mímọ́ ni wallahu yuhibbu al-mutahhirin ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ṣe mímọ́ allahumma aizza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din wa ansurna nahnu ibadaka al-muwahhidin amina ya rabbal alamin. الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله عظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله يقول الله تبارك وتعالى في محكم التنزيل إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أدوك فلان جماعة إكيولون قالوا لبا النبي ومحمد كبر عليه كبر وصحابه عليه gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọkàn àwọn náà Ibadallah ní khutuba mi ẹlẹ́ẹ̀kejì tí ò ní gùn mọ́ tí a fi gbẹ̀rùn dú ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ittaqullaha ìbẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa ní ẹjẹ́ ọmọ jáde lẹ́nu yín mùsùlùmí sọ̀rọ̀ kọ́rọ̀ mùsùlùmí ìfẹ́nu bá tẹ̀yẹ̀ jẹ́ mùsùlùmí sófófó mùsùlùmí sí tẹ̀mbẹ̀lẹ̀kún mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀yìn qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa ní ẹjẹ́ ọmọ jáde lẹ́nu yín yuslih lakum a'malakum
ọ̀rọ̀ tó dáhùn yóò tún ṣe yín sí fún yín wa yaghfir lakum dhunubakum yóò jọ lọ́hùn ó fi rí ẹ̀ṣẹ̀ yín jìn yín wa man yuti illaha wa rasulahu ẹni bá tẹ̀lé Ọlọ́run àtòjíṣẹ́ faqad faza fawzan azima irú èèyàn bẹ́ẹ̀ èrè tó lágbára tó ní ọjọ́ iwájú Ọlọ́run. ní kútùbà mi ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ pè yín ṣàkíyèsí èyí tí a jọ fi mọ́sálásí lọ́lẹ̀ lé ní tá a dájí máa lè lónìí tá a tún máa kí wákàtí 5 tí ó máa jẹ́ jàmá nígbà tí ò sí gbogbo mọ́sálásí kan gbogbo ibi tá a wà yìí kò sí ráàtì bí kò sí jímà òun ló bí yìí tá a ṣe yìí Ọlọ́run kó gbà ní ìbádà fún wa mo fẹ́ kó yé yín o ẹ̀yin tá a fi mọ́sálásí lọ́lẹ̀ yìí Ọlọ́run fẹ́ pè yín ṣàkíyèsí irú èèyàn tẹ́ gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run fẹ́ sọ fún yín Ọlọ́run ní innama ya'muru masajidallah àwọn tí ọmọ tá a sọ pé àwọn eléyìí la gbé mọ́sálásí lé ní ọwọ́ tí wọ́n mọ̀ mójú mọ́sálásí Ọlọ́run man amana billah yóò já wọn tí ìmánì wọn yanjú o yóò já wọn tí ìmánì wọn yanjú èèyàn tí bá ń ṣèṣe yìí sọ̀hún bí ẹ̀sìn kì í mójútó mọ́sálásí o ẹlẹ́bọ̀ ìjọ kì í létò mọ́sálásí kì í ní tí ó ṣe mọ́sálásí o bàbá eléégún bàbá olóró bàbá tí ń ṣẹbọ ẹni tí ń ṣèṣekúṣe ẹbọ tó fúyẹ́ ẹbọ tó tóbi ẹbọ tó hàn ẹbọ tó pamọ́ gbogbo rẹ̀ ẹbọ ẹni tí ń bá ń ṣe ìdásọ̀rọ̀ mọ́sálásí Ọlọ́run ní man amana billah àwọn tí wọ́n ní ìmánì pẹ̀lú Ọlọ́run wal yawmil akhir tí wọ́n sì gbà pé gbogbo ń táwọn bá ṣe àwọn jábọ̀ njọ́ alikiyama torí sábà pé ẹni tó wọ́n jábọ̀ ìṣẹ̀rí ní òṣèlú ayé o wa aqama as-salah àwọn tí ìrun wọn balance àwọn ní amójútó mọ́sálásí kìí ṣe akíkandá kan sí ayíkandá kan sí ọ̀gbọ́dọ̀ sínú ẹni tí wọ́n mójútó mọ́sálásí ẹni tí ń kí wákàtí 5 déédéé wa ata zakata tí wọ́n sì ń yọ sàká tí wọn ò ní yahun tí wọn ò ní jẹ ẹ̀tọ́ ọmọnìyàn nínú sàkámà tí wọ́n walam yakhsha illa Allah àwọn tí ọ̀lẹ́ni tí wọ́n fẹ́ bẹ̀rù máa fọlọ́hun wọn ò ní bẹ̀rù aláàfáà kan wọn ò ní bẹ̀rù pásítọ̀ kan wọn ò ní bẹ̀rù oṣó kan wọn ò ní bẹ̀rù àjẹ́ kan wọn ò ní bẹ̀rù jìbìtì kan kódà wọn ò ní bẹ̀rù ọ̀rọ̀ burúkú tọ́mọ aráyọ̀ máa sọ sí wọn walam yakhsha illa Allah àwọn tí wọn ò ní tí wọ́n bẹ̀rù máa fọlọ́hun Ọlọ́run ní fa asa ulahika an yakunu minal muhtadin gbogbo àwọn tó bá ṣe báwọn àwọn yóò jẹ ní tí yóò mọ̀nà wọn ju Ọlọ́run Ọlọ́run ní ká pè yín sákèésí sí Mákà àmọ́ àyà ìjọ tí ó sọ̀kalẹ̀ ọ̀rọ̀ àyà tó tẹ̀lé yóò tó ka àwọn ará Mákà wọ́n fẹ́ kó yé yín sẹ́ẹ̀dí bá ti dá mọ́sálásí rẹ̀ yìí lẹ́yìn ìgbà tá a bá jẹ́ múmìnì tán pẹ̀lú Ọlọ́run tá a jẹ́ múmìnì tán pẹ̀lú ojú àlùkìyámà tá a ń kírun tí irun ṣe déédéé tá a ń yọ sàká tí sàká báláǹsì tá a sì bẹ̀rù ẹnìkan lẹ́yìn Ọlọ́run mọ́ ọ jẹ́ márùn tọ́lọ̀ ń kanu àyà yìí Ọlọ́run láwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ làwọn tó mọ̀nà àwọn sì ní wọn gbọ́dọ̀ mójútó mọ́sálásí sẹ́wọ́n àwọn ará Mákà táyà yìí sọ̀kalẹ̀ fún ó tún kan àwa náà Ọlọ́run sọ fara Mákà njọ́ náà pé aja'altum siqayatal hajj ṣé kẹ́ ẹ máa fún àwọn tí wọ́n ń wájì kẹ́ ẹ máa fún wọn lómi mu wa imaratal masjidil haram kẹ́ ẹ sì máa mójútó Kaaba kẹ́ ẹ máa tọ́jú ẹ̀ ṣé ẹ fẹ́ sọ pé kaman amana billahi wal yawmil akhir ẹ fẹ́ sọ pé ẹ dàbí àwọn tí wọ́n jẹ́ múmìnì gidi ìdúmọ̀ ẹni pé bẹ́ẹ̀ yẹn wà Mákà tí ó jẹ́ múmìnì kò wúlò bẹ́ẹ̀ yẹn dára Mákà tí ó jẹ́ múmìnì kò wúlò ṣé ẹ máa fi ra yín wá àwọn tó jẹ́ múmìnì pẹ̀lú Ọlọ́run ni wal yawmil akhir tí wọ́n tún gbàjọ́ gbẹ̀yìn gbọ́ wajahada fi sabilillah tí wọ́n tún ṣe jẹ́jọ́ náà tọ́lọ́run ìtumọ̀ ẹni pé ìtọ́ yẹ kẹ́ ẹ jẹ́ gan bẹ́ẹ̀ jára Mákà ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó jẹ́ múmìnì pẹ̀lú Ọlọ́run tí ó gbàjọ́ àlìkíyàmọ̀ gbọ́ wajahada fi sabilillah tí wọ́n tún jagun sójú ọ̀nà tọ́lọ́run ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yìí jihadu ti bẹ̀rẹ̀ nu kì í ṣe jihadu ban kì í ṣe ti dà kì í ṣe ti jà jihadu bò láti dìde tí mọ́sálásí yóò di odidi tí ó dẹ̀dẹ̀ mọ́sálásí tí ó ní tùmọ̀ láyé la yastawuna indallah ẹni tí ń wá Mákà tí ó sin lọ́hùn pẹ̀lú ẹni tó láwọn kọ́lítì tá a kà yìí wọ́n yé ṣe kan náà wájú Ọlọ́run wallahu la yahdi alqawma adh-dhalimin Ọlọ́run ò ní fọ̀nà mọ́ àwọn tó bá jẹ́ alábòsí ẹ dákun bíi tí mo fẹ́ kẹ́ dúró sí ibẹ̀ làwọn tí ń kà yìí ẹ lọ gba ìmánì pẹ̀lú Ọlọ́run ẹ gba ìmánì pẹ̀lú ojú àlùkìyámà ẹ wá ṣe jihadu sójú ọ̀nà tọ́lọ́run torí kí mọ́sálásí yìí lè di tí yóò di mọ́sálásí bá ti fẹ́ Ọlọ́run ní alladhina amanu àwọn tí wọ́n jẹ́ mùmínì òdodo wa hajaru tí wọ́n ṣe hijira wajahadu fi sabilillah tí wọ́n wá jagun jọ̀nà tọ́lọ́run ọba bí amwalihim wa anfusihim pẹ̀lú owó wọn àtẹ̀mí wọn mo fẹ́ ká mọ̀ pé lónìí jihadu ti bẹ̀rẹ̀ jihadu kí ló bẹ̀rẹ̀ a ṣe jihadu pẹ̀lú owó wa a ṣe jihadu pẹ̀lú ẹ̀mí wa jihadu tẹ̀mí ni ká máa tójú bọ́lé kiri pé ẹ dákun ẹ̀yin mùsùlùmí ò lẹ́wà ń bí mọ́sálásí ti bẹ̀rẹ̀ o ẹ máa bọ̀ a kì í jàmá o ẹ máa bọ̀ jimá ti bẹ̀rẹ̀ o jihadu tẹ̀mí nu ó wá kó jihadu tówó ni pé ká máa sọ pé bó o láti ralẹ̀ bó o láti kọ́ mọ́sálásí kí ló kù tá a fẹ́ ṣe Ọlọ́run ní alladhina amanu àwọn tó jẹ́ múmìnì tá a fákà náà jẹ́ bẹ́ẹ̀ wa hajaru tá a tìlú wa wá bí ìjìrà labádé bí àfìlúwà ìlàfi débi wajahadu fi sabilillah káwá sí jẹ́jọ́ náà tọ́lọ́wọ́n ọba bí amwalihim wa anfusihim ká náwó ká tún ná ẹ̀mí Ọlọ́run láwa tá a bá ṣe bẹ́ẹ̀ a'dhamu darajatan indallah àwa lá nípò tó tóbi níwájú Ọlọ́run wa ulaika humul faizun àwọn èyí ò ní ó sì jèrè níwájú Ọlọ́run ikhwatal iman
lára àyà tí mo kà yìí àkọ́kọ́ mo ka quality márùn tí ń bẹ̀mẹ̀ tí ó mójútó masalasi aláwọ̀kọ́ yóò jẹ́ mùmínì pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọjọ́ alkiyama yóò kírun yóò yọ sàká kò ní bẹ̀rù ẹnìkan àfi ọlọ́run wà láwọn tó bá rí bẹ́ẹ̀ wọ́n yìí ṣẹgbẹ́ àwọn tí wọ́n ń gbé Mákà tí wọ́n ń falálàájì lómi wọ́n yìí sì ṣẹgbẹ́ àwọn tí wọ́n ń tọ́jú ilé ọlọ́run gan tọ́ra àwọn èèyàn gan ni mùmínì ọlọ́run tó wà láwọn ta kíyèsí kejì ni pé bá a ti jẹ́ mùmínì yìí wàhájàrú tá a fi lu wálẹ̀ tá a wá bí wàjáhàdú fi sabilillah tá a tún wá sí jẹ́jọ́ náà tọ́lọ́wọ́n ọba bí amwalihim wa anfusihim kánáwó síbẹ̀ kánámi síbẹ̀ ọlọ́run ní a'zamu darajatan indallah àwọn ohun ní òní kò tóbi wájú ọlọ́run ẹ dákun jàmá bá a ti wá bí ẹja ṣe jihad pẹ̀lú owó wa jihad owó ni pé bó láti ṣètò tààrà lẹ̀ bó láti ṣètò tààrà lẹ̀ tá a sọ di mọ́sálásí bó láti ṣètò tí mọ́sálásí tó fi dodidi wa anfusihim kánà ẹ̀mí wa bó láti pè yẹn wájú tá a tóun náà rí bí kírun tí ó sì mọ̀ pé a ti bẹ̀rẹ̀ ẹnu bí ń bẹ́ ń tòsí ń bẹ́ ń jìnnà tá a kè sí jihadu bin nafsi ni ọlọ́run ní a'zamu darajatan indallah àwọn tó bá sì ní òní ipò tó lágbá wájú ọlọ́run wa ulaika humul faizun àwọn ni wọ́n sì jèrè ikhwatal iman lábẹ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ ka àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó fún wa tó kàn fún wa báyìí kó tó di pé jimá yóò máa lọ wá síwájú sí àkọ́kọ́ ń bẹ̀ ó kọ̀ wọ́n lásọ jimá wa yìí ikhtiyaru al-ismul munasib lil masjid àti bẹ̀rẹ̀ nù ni òní ni on the 18 Shawwal tí í ṣe 21 June àti fi jimá lọ́lẹ̀ àti fi lọ́lẹ̀ nù mọ́sálásí bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ nù ni ó kọ̀ wọ́n lásọ nínú èrò tèmi àbá sọ ní Jami'u Tawhid at-Tawhid Central Mosque tóró náà ní tá à ń bábọ̀ láti gbàtà àti délé yìí tá a bá wà lè sọ bẹ́ẹ̀ ká sọ ní Jami'u Sunnah as-Sunnah Central Mosque ká sọ bẹ́ẹ̀ ká wòye tá a bá sọ nínú méjèèjì tá a bá sì kó jimá náà aláǹfààní kájọ jòkó ká tún jọ gbé yẹ̀wò ká wò pé wo ni ó máa jẹ́ àmì èyí tèmi bá mú wá ní mọ̀ràn ní kókè kó máa jẹ́ Jami'u as-Sunnah as-Sunnah Central Mosque as-Sunnah Central Mosque ẹlẹ́ẹ̀kejì èmi ọ̀ lọ pẹ̀lú ògo ọlọ́run bóyá lọ́la ọlọ́run tó jẹ́ àpàdé nírọ̀rùn ẹ lọ lè ṣètò irú nǹkan báyìí pẹ̀lú ìlú yìí ọ gbọ́dọ̀ lájọsọpọ̀ pẹ̀lú ìjọba téèyàn bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ kó lójútùú yóò fi tó jọba ní etí ní tó bá yẹ ká ṣe pẹ̀lú ìjọba ẹ jẹ́ ká ṣe ká má jọ àwọn tí ọmọ dàlúrú kí wọ́n má wàá rò pa ń kójọ àbá fẹ́ dàlúrú ni a ní wọ́n ṣe pẹ̀lú kí ìlú yìí ó dàrú o à ń bẹ lọ́hùn ìfọ̀kàn tó pé ọlọ́run bá wa fi sí ìlú yìí a sì kí ìlú yìí ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àwọn tí wọ́n ń darí ìlú yìí ọlọ́run bá wa pẹ̀lú wọn wọ́n jẹ́ kẹfìrẹ́ jẹ́ mùsùlùmí ìyóhun kí iṣu kí ìlú wọn má dàrú kí ìlú wọn má bàjẹ́ ibẹ̀ làwọn náà wà tá à ń fẹ́yàwó tá à ń bímọ ibẹ̀ la wà yìí láti ń kírun yìí a sì wá ní kíbi ó dàrú a gbọ́dọ̀ máa ṣàdúrà fún bẹ́ẹ̀ kọ́ máa ṣe kíni kọ́ máa dá kọ́ máa lò kí kọ́ máa dá síwájú sí ni ètò tó bá wáyé ká ṣe pẹ̀lú wọn tí ọ̀rọ̀ òfin ní rújú lọ́dọ̀ wọn ẹja mójútó bá ti ṣe kí wọ́n mọ̀ pé abẹ̀rẹ̀ jímọ̀ ó di méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta a gbọ́dọ̀ yan imam tèmi bá ti tráfù tán mo ti fi jímọ̀ lọ lẹ́nu ta ni ó kọ̀ntínú tí ó máa kírun lọ tí òfin ní dàrú tí òfin ní já èyí mọ́mù tá a sì yàn á sì wo quality fún tí ọba lu yìí mu nínú quality ní kọ́mọ̀jẹ́ lédè kan kò yẹ pé ẹni tí ó lè bá gbogbo ẹni tí ń gbèlú sọ̀rọ̀ tí òyìnbó tí wọ́n ń sọ lù yọ yanjú lẹ́nu tiẹ̀ náà tó yẹ pé gbàtà bá dá jímọ̀ rẹ̀ tán kò lè jẹ́ jímọ̀ Yorùbá jímọ̀ mùsùlùmí ni gbogbo ọ̀ràn ni ó máa ṣe kíni ni ó máa kírun bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá ìmáàmù tó competent tí ó pé yóò bá wọn aráàlú yìí sọ̀rọ̀ pẹ̀lú èdè wọn tí wọ́n ṣe kíni tí wọ́n gbọ́ tí gbogbo àná máa ṣàǹfààní níbẹ̀ a sì létò tá a ṣe fún ìmáàmù náà ṣùgbọ́n tá a bá yan ìmáàmù nínú ètò mi ni pé ẹ má yan ní permanent a yan fúngbà kan náà a fi wọṣẹ́ tí ó ṣe ká tó permanent yẹ torí pé ó lè má bàrù tá a fẹ́ mu ó lè má bàrù tá a fẹ́ mu bóyá nínú mímọ̀ bóyá nínú exposure bóyá nínú àkídà bóyá nínú ọ̀làjú bóyá nínú wà tí ń wù gan tó yẹ pé ó bẹ̀rẹ̀ tán lápàdà dípò àwọn àwà kan wà lọ́wọ́ rẹ̀ tí ó yẹ ká bá lọ́wọ́ ẹni tá a bá pè ní imam tí ó máa sọ jímọ̀ wa ló kọ tí ó yẹ kí ọjẹ́ á yàn fúngbà díẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin nínú àkíyèsí tí pè wá sí òun ni pé ẹjá ṣe ètò láti wá ibi tí ó jẹ́ permanent àyè tá a máa lò ibi yóò ní jẹ́ permanent ẹ̀yìn ilé wa níbí ẹ̀yìn ilé àwọn tó wà lálejò níbí ibo ni ó jẹ́ permanent site permanent place tá a ti máa kí ìrun láwa tàbí lónìí ẹlẹ́ẹ̀kẹ́ àrùn tí pè yín sí ni pé bá a ti bẹ̀rẹ̀ yìí ìṣọ̀kan dọwọ́ wa o kì í ṣe pé a máa yọ bọ́rọ́bọ́rọ́ àwa tá a jẹ́ foundation tá a bẹ̀rẹ̀ lónìí àwa lọ̀rọ̀ yìí wà lọ́wọ́ wa bó o láti gbé bó o láti dìde sí i tá a na owó tá a na ẹ̀mí tá a na owó tá a na ẹ̀mí tí ó fi dìde mo fẹ́ kó yé yín o ìtàn Abákàrẹ̀ ọ̀parẹ́ torí kí wọ́n jọ bẹ̀rẹ̀ Islam ni o ìtàn Umaru ọ̀parẹ́ torí wọ́n jọ bẹ̀rẹ̀ Islam ni o Usman ọmọ Affan ìtàn rẹ̀ ọ̀parẹ́ torí wọ́n jọ bẹ̀rẹ̀ Islam ni o Abdurrahman ọmọ Awfi adakọ̀ ẹ̀dùn ní
ìyá wa Khadija tóun náà dá sí andakọ̀ ẹ̀jọ̀ ní Imam Ali Abu Talib andakọ̀ ẹ̀dùn ní báwa náà bá bẹ̀rẹ̀ lé gbogbo àwọn tàbẹ̀ lónìí orúkọ wa ti wọnú tàn wájú Ọlọ́run bí o ti ní parẹ́ láyé bẹ́ẹ̀ ni ò ní parẹ́ níjọ́ alkiyama ẹ wá dákun àṣepọ̀ tinú owó àṣepọ̀ tinú ẹ̀mí àṣekọ́tara ẹ jẹ́ kó strong ní àárín ara wa tọ́ra wà lábẹ̀rẹ̀ ẹsẹ̀ àwọn Ọlọ́run ó sì bí bàbá ti ṣe àṣeyọrí rẹ̀ àwọn Ọlọ́run ó kó ládá tí ó pọ̀ fún tọ́ba kù díẹ̀ káàtó àìkú díẹ̀ káàtó àwa alájẹ ìbí rẹ̀ níwájú Ọlọ́run níparí kótóbà mi mo bẹ̀rẹ̀ wọn balẹ̀ kí ọlá bá a ti fi lélẹ̀ lónìí Ọlọ́run má jẹ́ ó dúró mọ́ Ọlọ́run má jẹ́ kó dúró mọ́ gbogbo ń ta àkàtọ́ jẹ́ àwọn ń ta fẹ́ sí gbèsè yìí Ọlọ́run kó fún wa sí Ọlọ́run kó fún wa sí اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين اللهم تقبل صلاتنا اللهم تقبل جهودنا واجعلنا من عبادك المقبولين اللهم أخلص أعمالنا لوجهك الكريم اللهم أخلص أعمالنا لوجهك الكريم واجعلنا من عبادك المخلصين واجعلنا من عبادك المخلصين واجعلنا من عبادك اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها إن تيالو ليري Ọlọ́run kó san wọ́n lẹ́san rí Abu Kashifa Ummu Kashifa ilé wọn là ń lò tá a ti ń ṣe bàdà tá a ti fi jímọ̀ yìí lọ́lẹ̀ Ọlọ́run kó san wọ́n lẹ́san rí bí anabi bí Abu Ayyub al-Ansari bó ti gba anabi lálejò tọ́lọ́run ọba bùkún àwọn náà gba Islam lálejò nínú ilé wọn wọ́n ń gba àwọn afá lálejò nínú ilé wọn Ọlọ́run kó bùkún àwọn náà Ọlọ́run kó bùkún àwọn ọmọ wọn Ọlọ́run kó bùkún wọn Ọlọ́run má jẹ́ dáadáa parí ńlẹ̀ wọn dáadáa Ọlọ́run má jẹ́ ńlẹ̀ wọn ẹ̀san tọ́lọ́run san àwọn ẹni tàná Ọlọ́run bá wa san àwọn náà Abu Kashifa Ummu Kashifa ẹ̀san tọ́lọ́run san àwọn ẹni tàná Ọlọ́run bá wa san àwọn náà ilé wọn yìí dàbí ilé Abu Ayyub al-Ansari ní Madina ó dàbí ilé al-Arqam ibn Abil Arqam ní Maka tá nàbí Maka wọn yànjú tí wọ́n ṣe bá dà bẹ́ẹ̀ ní Maka ti Maka ní al-Arqam ibn Abil Arqam ti Madina ní Abu Ayyub al-Ansari bẹ́ẹ̀ ni ilé yìí rí Ọlọ́run níjọ́ táwọn yóò bá ń gbẹ̀san Ọlọ́run jáwọn náà gbẹ̀san tiwọn Ọlọ́run jáwọn náà gbẹ̀san tiwọn Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah innaka antal wahhab ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تضع لنا في مقام هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حاجة الآخرة إلا قضيتها وصلوا وسلموا على نبيكم المصطفى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا الصلاة عباد الله الله أكبر الله أكبر